ǹjẹ́ ti gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ àní Wasiu Àyìndé ọmọ Gbọ́láhàn Àyìndé Marshal K1 the ultimate ó ti pẹjọ́ o àwọn bàbá yìí ti pẹjọ́ ó ní wípé òun ti pẹjọ́ kì í ṣe pó sọ ó ti pè ó dẹ̀ ti jáde gbogbo everybody ti rí àwọn mélòó ló pè lẹ́jọ́ kì í ṣe ẹnìkan ló pè lẹ́jọ́ o kì í ṣe bínú kan ló pè lẹ́jọ́ àwọn tó pè lẹ́jọ́ mo gègéré àwọn tó bíi 4 sí márùn ẹ̀jẹ̀ nǹka àkọ́kọ́ ń kọ́kọ́ gọ́fúnà Ogun State gómìnà ó pè lẹ́jọ́ àní chairman local government Ìjẹ̀bú-Òde ó pè yàn náà lẹ́jọ́ ó tún pé Anthony General of Ogun State ó pè yàn náà lẹ́jọ́ ó wá sọ nínú ọ̀rọ̀ tó sọ ó ní pé òun ọmọ Gbọ́láhàn Wasiu Àyìndé ó ní pé òun lẹ́tọ̀ọ́ sí i wípé torí pé òun ọmọ bá lòun àmọ́ ó tún sọ nǹkan kan bíbà ó ní òun ọmọ Fìdípọ̀tẹ̀ lòun ní ojú Ṣàgbọ́lá ó kọ síbẹ̀ mò ń fi dọ́kúmẹ̀ntì ẹ ti rí ikú ẹ̀ ó ní ojú Ṣàgbọ́lá ní òun ọmọ bẹ̀ lòun o pé àmọ́ Fúnṣẹ́gun ayé òun náà tún lẹ́tọ̀ọ́ sí ó pè wọ́n lẹ́jọ́ wọ́n sì ti jọ sọ ọjọ́ ìgbẹ́jọ́ yẹn gangan ẹ máa pe ẹjọ́ yẹn 22 nínú oṣù December yìí 22 oṣù December ìjọ yẹn gangan ẹjọ́ ẹ̀yin èèyàn mi kí lẹ ní láti sọ ṣé ìpẹ̀jọ́ tí bàbá yìí pè yìí ṣé òun gangan ni ó máa mú ojútùú bá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àbí ẹ bá mi sọ ẹ sọ lọ́ndà comment section ó yà mí lẹ́nu ó pe ìjọba lẹ́jọ́ gómìnà ó pe lẹ́jọ́ ẹ bá.